Mo kí gbogbo lé ìbà lónìí o ìbà lọ́wọ́ Elédùmarè ọba àjíkẹ́ ọba àjígẹ̀ èyí dé ńdáyé ẹ̀gàn wọn àtẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ awakọ̀ mọ̀dànù ọba tí ń jẹ́ ìmí ni má ṣe bẹ̀rù araba ríbi tí àríbi rábátá òkèjì èrò tápá yìí ò lè kà láíláí ọba tó ṣẹ̀dá ń tí mí ọba tó ṣẹ̀dá ń tí ò mí ìbà òun ni mo ṣe bẹ́ẹ̀ ni mo júbà gbogbo ajínilọ pátápátá ìbẹ̀yìn ìyá fẹ́ gẹ́gẹ́ níyẹ̀ ìbà bàbá ìbà yèyé ìbà bù fún gbogbo ajínilọ ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo ṣe bà kí bà mí ṣe o. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ ti tèmi èké ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì Herbal and Cosmetics Production. Mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV níbi tí a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́ a máa ń wá dìde tá a bá gbọ́ pé ẹnìkan wà níbì kan ó ní àṣírí kan lọ́wọ́ tá a sì mọ̀ pé ó dáhùn dáadáa á wà lọ láti gba àṣírí náà torí pé àwọn nǹkan yìí èmi ń fi pamọ́ ni torí ọjọ́ iwájú torí mo mọ̀ pé yóò wúlò bẹ́ẹ̀ ni mo mọ̀ pé yóò wúlò fún wa orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa náà ni pé kẹ́ bá wa subscribe sí YouTube channel wa ọmọ Gíẹ̀sì TV ẹ follow wa ní Facebook Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò òní péjì wa Tewétegbò ní ìwòsàn herbal center péjì wa ni ọmọ Gíẹ̀sì TV ní Facebook péjì wa ni gbogbo ẹ̀ àwọn péjì wa ni ẹ bá wa follow wa ní péjì wa pàápàá jùlọ Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ẹ bá follow péjì yẹn dáadáa. Ṣé rí àṣírí tí mo mú wá lónìí awọ́rò ni mo ti fi àṣírí sílẹ̀ àti tọdún 6 bẹ́ẹ̀ ni tí mo ti fi sílẹ̀ tá bá ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ń wò pé tán bá rí iṣẹ́ wa wá níṣẹ́ tá a fi sílẹ̀ lánàá tá a fi sílẹ̀ kìnnìkìnnì a wà ní oṣù kẹfà báyìí nísìn nígbà tí ẹlòmíì bá rí lóṣù 6 síbí náà yóò mọ̀ sọ pé iṣẹ́ tá a fi sílẹ̀ lánàá ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló jẹ́ pé ó ti pẹ́ iṣẹ́ tí mo fẹ́ sọ yìí mo ti fi sílẹ̀ rí àti tó bí ọdún 6 àbọ̀dún 5 sẹ́yìn tí mo ti fi sẹ́yìn sílẹ̀ àwọn tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n pè mí lábẹ́ aṣọ nígbà náà ṣe rí awọ́rò yìí ó dáa lásìkò tá a bá rí pé nǹkan bá dá ó dáa ìyẹn ẹlẹ́ni tó ní ọ̀nà kan àbọ̀nà kejì tówó ti ń wọlé ni o tó lọ́nà kan àbọ̀nà kejì tó lọ́jà tó ń tà tí owó ti ń wọlé ó dáa púpọ̀ fún wòlíì àti àwọn tí wọ́n bá ń dá àlejò lóhùn. Àṣírí awọ́rò awọ́de ni o awọ́rò awọ́de yóò ti yé àwọn ọ̀jọ̀gbọ́n ìtumọ̀ awọ́de tá a bá parí àṣírí tó tá a bá sa àṣírí yìí àwa gan máa rí yàtọ̀ nínú ọjà wa torí pé gbogbo àwọn tí ó kì í wá tẹ́lẹ̀ náà máa wá àṣírí tó jẹ́ dáadáa ni tí wọ́n fẹ́ ṣe àṣírí fún yàn ní àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí mò ń ṣe ní 50,000 pé mo fẹ́ ṣe fún yàn mò ń ṣe ní 50,000 lélẹ̀ tí mo fẹ́ fi sílẹ̀ yìí ó dẹ̀ jù bẹ́ẹ̀ lọ nígbà míì nígbà tí nǹkan ò tí ì wọ́n dáadáa so àṣírí tó ti pẹ́ ni òkè iṣẹ́ àṣírí àgbélẹ̀rọ tàbí pé bóyá kinní kan gbogbo ṣẹ́ta wá pàdé lórí kinní wa rárá o tá a bá lọ gbà ó ní nǹkan tá a fi máa gbà tinútinú la fi gbà níbi tá a bá ti gbà bẹ́ẹ̀ ni torí pé ọmọ Gíẹ̀sì TV a kì í bá wọn wé èèrà tí ò bá lọ́mọ nínú tó bá wà sá tí ò bá jẹ́ fún ọ ibi tó bá yẹ kó ìgbìyànjú tó bá yẹ kó o ṣe gbìyànjú kó o ṣe bẹ́ẹ̀ ni ìgbìyànjú tó bá yẹ kó o ṣe gbìyànjú kó o ṣe gbìyànjú kó o ṣe ṣe rí àṣírí ok kí lẹ́bàá mi wá ẹ bá ń wá orí àkùkọ adìẹ ṣe rí àwọn àṣírí kan wà tó pé tá a bá fi ilẹ̀ tẹ́ ẹ bá rí i pé a sọ̀rọ̀ lórí ẹ̀ níbi tá a ti gbà á àwọn ibi tá a bá ti gba àṣírí nígbà míì wọ́n máa ń sọ fún wa pé àṣírí yìí àwọn bẹ̀ wá lórúkọ Ọlọ́run kò gbọdọ̀ jáde àwọn fún wa ni tí a bá wá fi sílẹ̀ tá a yọ nǹkan kan kúrò tá a bá dá nǹkan kan pè níbẹ̀ kò mí pé bóyá àfẹ́ fi sílẹ̀ torí pé ibi tá a ti gbà wá àdéhùn tá a jìjọ sí fún wọn lọ́hùn ni pé àwa gbà fún kíní ara títí wa ni kì í ṣe láti fi sílẹ̀ àdéhùn tó ẹ pàdéhùn tá a bá wọn ṣe nìyẹn tẹ́ bá béèrè lórí ẹ̀mí ní dáhùn kì í ṣe ti gbéraga rárá ẹ ṣàforíjì fún mi èyí náà mọ̀ n tá à ń pè ní kíní ntẹ́lòmíì tójú ẹlòmíì rí kó tó rí àwọn àṣírí ṣé ọ̀pọ̀lọpọ̀ àṣírí tá à ń bá pàdé lórí kíní la rò pé àṣírí
àwọn ọ̀jọ̀gbọ́n kan wà ní orí social media sọ pé ní tó bá fi sílẹ̀ ọ̀nà ni tí ò bá wá ṣe tí ò bá wá rí bẹ́ẹ̀ kó mú ìpè iṣẹ́ yẹn ò ṣiṣẹ́ ìwọ gangan ni kó o kíyèsí ibi tó bá kù sí Ọlọ́run ó gbà fún wa so kì í ṣe pé bóyá kò fẹ́ fílẹ̀ ni kò fẹ́ ṣe kinní kan ní ẹlòmíì wá private chat nígbà tẹ̀ ń pẹ́ ní fílẹ̀ kílẹ̀ fílẹ̀ fún mo máa ń sọ àṣírí tó ẹ pé ẹ̀yin náà làwa bá pé kẹ́ fún wa láṣìírí pé agbọ́pẹ́ láṣìírí báyìí lọ́wọ́ tó sì dájú tẹ wá ṣèlérí tẹ wá ní pé ká sọ fún pé ẹ̀fẹ́ àṣírí tó máa di yẹlẹyẹlẹ o ká máa pín ká tá a rẹ̀ ṣèlérí fún pé àní pín ká kò ní ju àárín àwa àti yín lọ tá a bá wá firú àṣírí bẹ́ẹ̀ sílẹ̀ tẹ bá bá pàdé báwo ló ṣe fẹ́ rí lára yín tó yẹ kí gbòmíì láti bá pàdé lóòótọ́ ó wà lọ́wọ́ yín ó wà lọ́wọ́ kálukú káàkiri ṣùgbọ́n torí pé pọ̀lọpọ̀ ò tí ì yẹ̀wò wọn àmọ́ kò ń jẹ́ tó bá wá bá pàdé tí rúmi bá sọ tí mo rẹ̀ ti wá gbà lọ́wọ́ yín ibà ṣe pé mo bá pàdé gbòmíì gan ẹ̀ mọ̀ sọ pé ẹ̀yin lẹ fún mi tí mo bá wá gbọ́ pé àṣírí mi tó wà lọ́dọ̀ yín jọ mi ẹ̀ ní fún mi mọ́ torí pé lè tẹ́ ẹ fún mi mo ti lò nílòkulò ìdínú o àwa ń gba ìyọ̀dá pé kíní kí wọ́n mọ̀ pé wà ní eléyìí tí ẹlòmíà sọ pé kò sí ní tẹ́ fi ṣe tí kò tẹ́ ń lọ́rùn ẹlòmíà dẹ̀ fún wa lófin pé rárá o kò gbọdọ̀ jáde Ọlọ́run ó gbà fún wa so nítorí àwọn tí wọ́n máa ń wá sínú inbox wọ́n máa ń sọ̀rọ̀ tí ò ṣe ló jẹ́ kí n tún sọ̀rọ̀ mo máa ń sọ ní gbogbo ìgbà àbí àṣírí tá a wá bóyá Èkìtì la wá sí ní ẹni wọ́n sọ fún apẹ́ nìkan pé kìíní kan tá a wá lọ síbẹ̀ tán wá fún wa kó tó di pé kó tó fún wa ó ti lọ́rọ̀ ń dì í pé àṣírí àwọn bẹ́ẹ̀ wà lórúkọ rẹ̀ bá ń tọ́jú ẹ̀ ẹ̀mọ́jì ò jáde tá a rẹ̀ ṣèlérí fún wa pé rárá kò ní jáde tá a bá wá fi sí atọ́jú ẹ̀ pamọ́ tó kù ó wà nínú títí wa pé gbogbo àṣírí tá a bá fẹ́ lò yóò lè jẹ́ lílò fún wa tẹ́ wá private chat wa tá a bá wá dá yín lò torí pé a ti sọ ń bẹ̀ pé ẹ mọ́ béèrè lé lórí Ọlọ́run ó gbà fún wa àwọ̀rò tí mò ń sọ yìí ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká ní lọ́wọ́ àwa orí àkùkọ adìẹ tó ti kọ́ dáadáa ní o ìyẹ́ ẹgún méjì ìyẹ́ àkàlà méjì odidi atare kan àfilé àwa kó ewé kíní àkólé lórí tá a bá jó tán tá a bá fẹ́ lò tá a bá jí láàárọ̀ lásìkò tá a bá rí pé nǹkan dá àwọ̀rò ìmọ̀ dá púpọ̀ o ó mú nǹkan wá dáadáa o ẹ wà á bù sọ́wọ́ tẹ́ bá ti bù sọ́wọ́ ẹ tẹ̀lé jí ògbè ẹ wà pé gbólóhùn rẹ̀ sí ó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ nítorí mo ti fi sẹ́yìn sílẹ̀ àti tó lé ọdún 6 àwa máa ní àdáṣẹ́ṣẹ́ gbowó lórúkọ tá à ń pè Ifá alàjà sòrò kálù lórúkọ tá à ń pè sùn ọ̀dàrà àwòdì àsánlá agbẹ́dìẹ̀ làlújá lórúkọ tá à ń pè yín ìyá mi òṣòròǹgà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ ní a kì í pa igun pé ibi kì í pa igun dalẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ ibi kì í pa ẹlẹ́ ní ibi kì í pa kàlàmàgbò di ọ̀sán kàkà kí bí ó pa igun dalẹ̀ lọ́jọ́ alẹ́ ìdágìrì rẹ̀ àgbòde kàkà kí bí pa kàlàmàgbò dọ̀sán ìdágìrì rẹ̀ àgbòde ọ̀run. àwọn àgbààgbà máa sunrun sùkúsùn àwọn aboyún ilé a máa rọ́ kẹ́kẹ́kẹ́ kí tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin torí létà lejò kán bẹ̀rẹ̀ sí ní rọ́ wá sí ọ̀dọ̀ mi kán wá máa so bẹ́ẹ̀ ṣe pé gbólóhùn rẹ̀ ní ẹwà fẹ́ síta ó dáa púpọ̀ fẹ́ tó wà lójú kan bí ó ní ṣọ́ọ̀pù tó ń tajà tó yẹ pé wọ́n mọ ibi tán máa wá sí ẹja gbìyànjú ẹ̀ 08061408254 nọ́mbà tí ẹ lè fi bá wa sọ̀rọ̀ tẹ́ bá ní ìbéèrè mo máa ń sọ ní gbogbo àwọn àṣírí táwọn fi sílẹ̀ ẹ mọ́ pè wá pé mo fẹ́ béèrè lórí iṣẹ́ kan báyìí rárá tẹ́ wá fẹ́ bẹ̀rẹ̀ wá ń ṣe ọ̀tọ̀ o ṣùgbọ́n pé ẹ fẹ́ béèrè pé ká dáhùn lórí iṣẹ́ kan ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni tó bá jẹ́ pé iṣẹ́ tí ìdáhùn wà lórí ẹ̀ a máa dá yín lóhùn nílé tí ò bá ní dáhùn lé lórí bóyá a ti ṣèbúra ká bá ti ṣèlérí pé iṣẹ́ yóò kò ní di tọrọ fọ́nkálé àní dáhùn o kì í ṣe ti ìgbéraga kì í dẹ̀ ṣe tàfojúdi so ẹ má bínú sí wa mo kí gbogbo lílẹ̀ kan sí o orúkọ ti tèmi ní Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò orí akọ́tọ̀ ṣe fún wa láti kẹwàá wa share program wa ẹ subscribe sí YouTube channel wa Ọmọgíẹ̀sì TV níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa ká rò pé kò sí mọ́ oògùn nítògùn tí ò lópin ni bẹ́ẹ̀ ni nítògùn tí ò lópin ni wọ́n sì sọ pé gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní ọ̀nà mẹ́rìndínlógún ni oríṣi oògùn kan gbà jáde àwọn kan ló sún jù bẹ́ẹ̀ gan lọ ó túmọ̀ sí pé nítògùn tí ò lópin náà ń pè lóògùn ẹni tí ò bá dókòwò abẹ́ lòmírì yóò ní kó ṣòkòṣòkò tó dàbí ti bàbá òun ìwọ̀nba tá a bá níhùn náà ẹ̀já mójútó dáadáa ẹ̀já lò dáadáa
tẹ́ bá mọ wàhálà tí àwọn bàbá wa ń ṣe kán tó rí ọ̀pọ̀lọpọ̀ àṣírí táwa ń gbà káàkiri tí wọ́n ń fi inú fídọ̀ fún wa, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà yẹn ni wọ́n ti gbé àṣírí lọ, wọ́n ti gbé àṣírí lọ. Àṣírí kan wà tí mo bá pàdé tán ni pé bàbá yẹn ó dùn mí torí pé àṣírí ni, ẹyọ kan yẹn lásán àṣírí ni. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Gíẹ̀sì nílé lóko, ọdún ti dá sí méjì báyìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Àlà ọdún ìjà láṣẹ Èdùmàrè lọ́la láháúlà wàlá quwwata ìlà bíllàhil àlíyìl àzím. Mo kí wa o.